Ayọ̀túndé o Arágbìjí ẹni kárí bàbá pẹ́. Ọba wa ni Abdulrasheed Ọlábùnmi Ayọ̀túndé Arágbìjí ẹni kárí bàbá pẹ́. Ọba wa ni o bàbá mi. Ọba wa ni o Abdulrasheed Ọlábùnmi o Ayọ̀túndé o Ayọ̀túndé o Arágbìjí ẹni kárí bàbá pẹ́ o. Ọba wa ni Abdulrasheed Ọlábùnmi Ayọ̀túndé Arágbìjí ẹni kárí bàbá pẹ́. Ọmọ àlè ni o àní ọmọ àlè ni ó fọwọ́ òsì ju bàbá ẹ o àkìlì ẹ o bámi ọ̀dùndún kẹpẹ́ láyé ọba tó sọ gbódìlé o sàkìtàn dọjà ẹ ṣe kábíyèsí ìlú ń dúpẹ́ o torí ìgbà yìí tó sàn wá sówó àti ìjọba o. Àti ìjọba o àsìkò yín láàrin ní Arágbìjí àmì rẹ̀ lónìí o léyìí tí ó ṣẹlẹ̀ rí ṣe gbọ́. Kẹ́lọ́ la fẹ́ kà o ohun mèremère tó ṣẹlẹ̀ ní Arágbìjí la fi ń dúpẹ́ o lọ́wọ́ bá mi ọ̀dùndún kẹpẹ́ láyé. Ọba wa ni o Abdulrasheed Ọlábùnmi o Ayọ̀túndé o Arágbìjí ẹni kiri bàbá pẹ́ o. Ọba wa ni Abdulrasheed Ọlábùnmi Ayọ̀túndé Arágbìjí ẹni kárí bàbá pẹ́. Kábíyèsí Arágbìjí Ọlábùnmi Arágbìjí ẹ mà tó bàbá lọ́dọ̀ mi bàbá ni bàbá ń jẹ́ o. Kábíyèsí Arágbìjí Arágbìjí o Ọlábùnmi Arágbìjí ọdúndún ọmọ tó bàbá lọ́dọ̀ mi àṣedédéré o. bàbá ni bàbá ń jẹ́. Kábíyèsí Arágbìjí jẹ́ ń kí ẹ sílé dádì ẹ torí kò tó bàbá lọ́dọ̀ mi o bàbá ni bàbá ń jẹ́ o. Kábíyèsí Arágbìjí ọdúndún Ọlábùnmi Arágbìjí àṣedédéré ọmọ tó o. bàbá lọ́dọ̀ mi ẹ tó bàbá o. bàbá ni bàbá ń jẹ́. Ìjẹ̀ṣà ṣeré onílẹ̀ òbí o ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà orídìí sáná ilé lẹ́rọ wá tí múná roko ọmọ oníbòkọ ìbòkọ tó yájọ oníbò mẹ́dínlógún ọmọ olórúkọ òrùkọ tó ń fọ wùlùwùlù lọ́gànjọ́ gúnyángúnyán ilé ilé kò gbọ́dọ̀ sódò yán fòrò àwọn lọ́gìlọ́gì wọ́n gbọ́dọ̀ sọ́lọ́ ògì sára oríkì rẹ̀ pọ̀ lẹ́nu mi o àmọ́ mo dánú dúró ọkọ lórí ìdí àtú màmá mi Ayọ̀ọ́lá ẹ̀yin lọ́kọ lórí Àbíbátù Abídèmí bàbá tún lọ́kọ Àmínà tù Ọpẹ́yẹmí oríkì yín pọ̀ lẹ́nu mi o oríkì yín pọ̀ jù bẹ́ẹ̀ lọ o bàbá ni bàbá ń jẹ́ o. Kábíyèsí Arágbìjí Arágbìjí o Ọlábùnmi Arágbìjí ẹ ṣe ṣé wù ọmọ fún tó bàbá bàbá o. lọ́dọ̀ mi bàbá ni bàbá ń ẹ jẹ́. wo kábíyèsí ló ní kí wọn ìṣẹ́sẹ́lẹ́sì Oyètọ́lá Gbóyèga ìlérí Olúwa Arágbìjí ní kí first lady o Kàfáyàtù màmá Fẹ́mi Bádìrú Kọ́símù mi o bàbá Ìsìjàbátì Kọ́láwọlé ṣe púpọ̀ fún mi kábíyèsí tún ní kí bàbá o àwẹ̀dẹ́ ìyìnbó elépo Aláàjì Rasheed Bímádé Àtàdé níyì fámásì ewékòrò bàbá ń kí ẹ ọmọ Arágbìjí nílé lóko ìlú tí ń dára wẹ̀ máa wálé Arágbìjí kò ní bàjẹ́ kálámù ọmọ mi náà o ọmọ oníṣẹ́ ńlá kábíyèsí Arágbìjí o ẹ mà tó bàbá lọ́dọ̀ mi o bàbá ni bàbá ń jẹ́ o. Kábíyèsí Arágbìjí ọdúndún Ọlábùnmi Arágbìjí àbáṣọ́ mi ọmọ tó tó bàbá kọ́ lọ́dọ̀ mi agbára bàbá